gbogbo jama tó wà mí Allahu akbar kabiran Allahu akbar kabiran lórí wáàsí níbí nísìnyí náà tí wọ́n ń sọ sí mi létí báyìí ipe Alhaji wa Taiwo Hassan Ogogo ó jí Ọlọ́run nípè. Inna lillahi wa inna ilayhi raji'un. Gbogbo tó ní bẹ̀rẹ̀ ni ó ní parí. Gbogbo tó ní bẹ̀rẹ̀ ni ó ní ìparí. Gbogbo tó ní bẹ̀rẹ̀ ni ó ní ìparí. Gbogbo tó ní rísì tó fi bẹ̀rẹ̀ ni ó ní rísì tí ó fi tán. Ogogo dé bus stop. Alhaji Taiwo Hassan ń sọ̀kalẹ̀ báyìí. Ó sílẹ̀ tó ẹni tó dá lọ. Ogogo di ọ̀lẹ níjọ́ tí ikú dé. Gbogbo tó gògó ní báyìí nísìn yóò di tọ́pọ̀lọpọ̀ ó máa dá tọ́mì sí pé ẹjẹ́ mi ó mélé ẹjẹ́ mi ó gbélé ẹjẹ́ mi ó gbélé bí tèmi àti ẹni ó ṣe padà rí káyìn nìyẹn o. Gbogbo tí ń di ẹ lójú yẹn yóò padà tán níjọ́ kan. Gbogbo ẹ̀rín tó rí yẹn yóò padà dẹkún níjọ́ kan. Ayé ó máa sunkún nísìn ẹni Ògògó dá sí yóò sunkún. Ẹni Ògògó dá sí yóò máa pretend bí ẹ pé òun sunkún. Bá a bá kú ayé ó pín sí méjì. Apá kan ó dunnú wípé àṣetì ẹ̀ máa kú. Apá kan ó sọ wípé kò yẹ kó kú kò yẹ kó tí ì lọ báyìí. Ọlọ́run wọlé ẹni tí ó dunnú pógògó kú Ọlọ́run bá wa kẹ́ Ògògó. Wọlé ẹni tí ó bànújẹ́ pógògó kú bí ó ti mú information yẹn wá ní síbi tí confam ẹ o. Bọ̀bá ti ń sọ fún mi wọ́n ló ti rí bẹ́ẹ̀. Allahumma ighfir lahu warhamhu. Allahumma ighfir lahu warhamhu. Allahumma ighfir lahu warhamhu. Wa nakkihi min ad-danas kama tunaqqa thawb al-abyad min ad-danas ya Allah. اللهم بدل له دارا خيرا من داره وآلا خيرا من آله اللهم لا تفتنا بعده واجعل بيننا وبينه أمدا بعيدا برحمتك يا أرحم الراحمين. بسم الله متى قل هو الله متى وانا tó bá lè ké tẹ́rí pé ọjọ́ tẹ́yìn ìjòyè lọ́jọ́ tó gbogbo kú ọjọ́ ẹ̀rin ẹnìkan lọ́jọ́ kú ẹnìkan ọjọ́ táwa ní ó bá kú àwọn kan náà máa ṣe pàtí lọ́wọ́ ni bọ́lá ti sáyé nù bisimilahi kul huwa Allah mẹ́ta Ọlọ́run mú dáadáa gbogbo ẹ̀ àtàyè àtúnilá lẹ́yìn ẹ̀ mú lọ bá Ògògó wọlé abẹ́ tí àwọn náà bá sọ̀kalẹ̀ járe ní eré ṣàdúrà fún wa. Bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Attahiyatu lillah azakiyatu lillah الطيبة صلوات الله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا. Ẹbí ará ọmọ aya ojúlùmọ̀ gbogbo tó gògó filẹ̀ pátá Ọlọ́run fọwọ́ àbùkù kàn wọ́n Ọlọ́run fọwọ́ àbùkù kàn wọ́n ó fi dórí gbogbo ẹni tó náà ń kú lọ báyìí tó náà padà lọ bọ́lọ́run Ọlọ́run kẹ́ wọn kó gẹ̀ wọ́n ọlá àdébùwà Muhammad lẹ́ni náà. Wọ́n ní ìyá tó bí àlùfáà àwọn ọmọ ìyá Ìlọrin Allahu Akbar Sheikh Abdul Hafiz ìyá àfáà náà kú lónìí iná ọlọ́mọ wa kẹ́ wọn gẹ̀ wọ́n bisimilahi kul huwallah. Ọlọ́run kó dúró tàpá lẹ́yìn wọn kó dúró tì wọ́n kó dúró tì wọ́n ìyá Ìlọrin tó bí ọmọ ìyá Ìlọrin mọ̀mọ́ ni wọ́n lọ yẹn ọlọ́run bá wa kẹ́ wọn gẹ̀ wọ́n ọlọ́run Qur'anul Karim subhana rabbika rabbil izzati amma yasifun.
ògògó ní bẹ́ẹ̀ kú lẹ́yọ̀ lẹ́jọ́ nú bẹ́ẹ̀ kú lóko ló dákan òfòrí ọmọ adìẹ sùn wọ́n ní kú ló kú nílé àwọn bàbá tóbi ọlọ́mọ kú lọ́dọ̀ lọ́ta tán lọ́mọ adìẹ dìde èrí dìbò ọmọ bàbá kẹ́kẹ́ sẹ́rí àwo sàǹbà sàǹbà bí ògògó ọmọ ọ̀ọ́tì ń jẹlẹ́gùn jágan jìgan nílò àwọn ọ̀jẹ̀ eégún di mẹ́ta lọ́pìn lé èmi ló ṣe tóbìnrin ò máa wọ́ ṣe pàká ló di méjì nígbàlẹ̀ èmi ló ṣe tóbìnrin ò máa wọ́ ṣe ẹkún ló ṣe mẹ́fà ńlẹ̀ ló gbó tútútú o ẹ̀wọ̀n aṣọ egúngún ṣe lùkà yín lára bí àjẹrẹ eégún mẹ́ta ìpín ni ìsọ ọ̀lẹ̀lẹ̀ lábúre ìwọ jèjì kébí jèjì kíta tọ́kù òpó ra ọmọ adákẹ́jẹ́jẹ́ ṣe jọ wọ́n àgbẹ̀ lọ sàǹbàṣàǹ
o.